wọ́n ní ìjọba àpapọ̀ fẹ́ yí ìpele ìwé kíkà lẹ́nu ètò ẹ̀kọ́ padà. Ẹ gbọ́ kí làwọn èèyàn ń sọ gan nígboro. Ṣáájú kí ìjọba àpapọ̀ tó padà jáde wá sọ àsọyé ọ̀rọ̀ láti ẹnu Fọláṣadé Boríowó tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, ṣàdédé ni ìròyìn tí kọ́kọ́ jáde láti àkàtà alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀mọ̀wé Túnjí Aláùsá wípé àyípadà ti dé bá àwọn ìpele ìwé kíkà lẹ́nu ètò ẹ̀kọ́ kúrò ní ìlànà 6334 tó já sí ọdún 6 nípele alákọ̀ọ́bẹ̀rẹ̀, 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpele girama kékeré JSS àti girama àgbà SS tó wá pẹ̀kun sórí ọdún 4 ní ilé ẹ̀kọ́ gíga. Gbogbo ohun tó kù lẹ́yìn èyí ìfẹ́ ẹnu ló já sí, tí ìròyìn náà sì pé omi tuntun ti rú o. Ìlànà 12-4 òun ló bá dé báyìí tó já sí ọdún 12 gbáko fún ìpele àkọ́kà, lẹ́yìn náà ọdún 4 ní ìpele tó pọ̀ wọlé. Kódà wọ́n ní wọ́n ti bún ìgbìmọ̀ tó ga jù nílẹ̀ yìí lórí àkóso ètò ẹ̀kọ́ gbọ́ pẹ̀lú ìgbàgbọ́ pé èso rere lọ́pọ̀lọpọ̀ ló ń bẹ níbẹ̀ fún ètò ẹ̀kọ́. Ọ̀mọ̀wé Aláùsá ló sọ̀rọ̀ yìí níbi ìpàdé alákànṣe pàtàkì kan ti ọdún 2025 tó jẹ́ ti ìgbìmọ̀ tó ga jù lórí àkóso ètò ẹ̀kọ́ tó wáyé nílùú Àbújá, níbi tí gbogbo àwọn kọmíṣánná fún ètò ẹ̀kọ́ yíká gbogbo ìpínlẹ̀ láàrin àwọn ẹni ọ̀rọ̀ kan mìíràn ti péjú pésẹ̀. Alákòóso ní bí akẹ́kọ̀ọ́ bá kọ́kọ́ ka ọdún 12 tààrà, àwọn àǹfààní tó lówúra ni yóò bí láti pèsè àwọn akẹ́kọ̀ọ́ sílẹ̀ de jíjẹ́ àkọ́ṣẹ́mọṣẹ́, yàtọ̀ sí wípé yóò tún mú àdínkù bá lára àwọn okùnfà tó máa ń sọ akẹ́kọ̀ọ́ di aláàbọ̀ ẹ̀kọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, ìjọba àpapọ̀ padà ṣàlàyé wípé ọ̀rọ̀ yìí kò tíì di òun o, èròǹgbà lásán ló sì jẹ́, tí iṣẹ́ ìjíròrò àti àmójútó gidi sì gbọ́dọ̀ kọ́kọ́ wáyé lórí rẹ̀. Wọ́n ní lásìkò ìpàdé mìíràn nínú oṣù kẹwàá ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ó ti kúnná jù báyìí lọ. Kò tán síbẹ̀ o, wọ́n ní akitiyan ṣì ń tẹ̀síwájú láti rí wípé ìgbìmọ̀ tó ga jùlọ lórí àkóso ètò ẹ̀kọ́ òun ló ṣe àtẹ́wọ́gbà ọdún 16 years gẹ́gẹ́ bí ọjọ́ orí tó kéré jùlọ láti wọ ilé ẹ̀kọ́ gíga. Ṣé wọ́n ní láyé àtijọ́ bọ́wọ́ ò tẹ́tí ìwé ò ṣeé bẹ̀rẹ̀, àmọ́ ṣá o, bóyá ìlànà ìpele ìwé kíkà àti gbèdéke ọjọ́ orí ti di òun, àbí bóyá ó kù díẹ̀, àbí kò tiẹ̀ ní jọ rárá, àsìkò ni yóò sọ. Fẹ̀kàntẹ́lẹ̀ náà, èyí kò ní jẹ́ ìgbà àkọ́kọ́ tí àyípadà irú rẹ̀ yóò wáyé. Ìwé mẹ́wàá, ìwé fọ́ọ̀mù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn pátá ló ti lògbà rí títí di àsìkò yìí. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tó ń jà rìn láàrin ìgboro. Àwọn kan ń pé kò burú bí àyípadà bá wáyé, bẹ́ẹ̀ làwọn mìíràn ní ìgbà abẹ́rẹ́ kọ́ láyé ń béèrè pé kí òkòbó wọn ó bọ̀ lóòkùn, wípé omi gidi ń bẹ lámù fún wọn láti gbọ́n. Oyindamọ́lá Ọlásùpọ̀ ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.